tó bá ti gbé bẹ́ òkèrè ló ti máa kọ̀ntrólù tówó bá ti sọ táwọn dọ̀njásì bá ti dáwó gbogbo èmi làwọn bàbá àbèjì gbogbo àwọn Naira Marley àwọn Davido àwọn yẹn dáwó wọn làwọn fẹ́ ra mineral fáwọn onírálì o 100 million o ní 150 o ní 30 million o ní 20 million àwọn yẹn sára wọn sínú ọrùn bẹ́múbẹ́mú tó bá tún dọwọ́ òru níbi rálì wọn tún yòbò ṣùkele sẹ́yìn wọn dóra wọn bí ẹ máa kú ẹjọ́ àfẹ́ rálì o bàbá wa gọ́vnà Sanwó-Olú sanwó ẹ̀. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ VERYDARKMAN ó ti sọ̀rọ̀ gidigidi lórí arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí ó ní tí àwọn ọmọ Nàìjíríà ó ní tí wọ́n bá bẹ̀rẹ̀ ogun tí wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà ó ní ipa ìjọba kò ní ká mọ́ lórí ọ̀rọ̀ VERYDARKMAN. ẹ̀yin èèyàn wa á fún yín láǹfààní láti wo fídíò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ gbìyànjú láti wò ní gidi gan ó ti yá. Kẹ́mi Ọláògùn àfẹ́rálì ẹ bá wa báwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ sọ̀rọ̀ kàn fọmọ ti bílẹ̀ kó máa lọ lé ẹ̀ bó bá jẹ́ interrogation ni ẹ béèrè kó máa lọ bó bá jẹ̀jẹ̀ pé rówó kan lákàùntì ẹ̀ ẹgbẹ́ owó yẹn kó máa lọ àwa ò fẹ́ rálì. Gọ́vnà Sanwó-Olú bàbá mi àtàtà handsome man ẹ̀gbọ́n mi tó jayé jù àwa ò fẹ́ rálì o àwọn ọmọ òṣì tí ò tó yàn nítorí múdù gàrí kan wọn á kọ́kọ́ fọ́lúwẹ̀ létí bíi mẹ́rin kọ́lọ́ mádẹ̀ tún yọ 50 years kú ọ̀nà ojú orí olúwẹ̀ kí ló fẹ́ kú nílẹ̀ àwa ò fẹ́ rálì lu Èkó. ṣe rí pé mi ò bá wọn sọ wípé gàrí wọn rí gàrí wọn bá ta gàrí 1 million naira oorun là ní sùn a máa ṣiṣẹ́. àwọn ọmọ ti bí ti gbé bẹ́ẹ̀ gọ́vnà Sanwó-Olú dádì mi ẹ̀ ní rí dààmú àwọn tó lọ sí patí Agége ẹ ṣàwọn ibi ẹ bá lè ṣàwọn dé Gistlover kú ó ti pre-list tẹ́lẹ̀ ẹ ṣá gbogbo wọn kò kàn wá. àwọn abirùn tó wá ń padà ṣàyí wọ́n ti gbàgbé wípé àwọn ò ní pírọ́blẹ́mù rí o nígbà tá à ń sọ fún wọn wípé líìsì Agége ní déédéé patí ẹ rí pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣàwọn bí ìdúnsìn ọmọ ti gbé bẹ́ẹ̀. alùbáríkà ẹ máa jẹun ọmọ ẹ bá wa bẹ àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ àfẹ́rálì ń lu Èkó gàrí tá a máa ń jẹ lóṣù kan a máa ń dì sí láìlọ́ọ̀ ni báwọn ẹ bá bẹ̀rẹ̀ rálì ìwọ̀nba gàrí tá a jàjàdì wọn á kọ́ fọ́lúwẹ̀ létí bíi mẹ́rin kan tó wọ́ àpò láìlọ́ọ̀ gàrí kékeré síta. bàbá wa Tinubu bàbá dáadáa bàbá lálùbáríkà ọgbọ́n pọ̀ ìmọ̀ pọ̀ òye pọ̀ bá mi Tinubu àwọn ọmọ yẹn àwọn ọmọ ti bí àwọn ọmọ gbẹbẹ́ wọ́n ti fẹ́ sásábẹ́ ẹṣẹ́ yẹn o ẹ bá bẹ àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ bó bá jẹ́ owó náà rí lákàùntì VERYDARKMAN kán yọ nǹkan wọn kán fi kọ́ìnsì tó kú lẹ́fun kó máa lọlé. bàbá Tinubu sà tó bá dẹ̀ kó sọ̀rọ̀ jẹnu lọ ni bóyá kẹ́ ní káwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ sọ pé kó wú kẹ́ kó ṣe rà ẹ fọ létí mẹ́rin ẹni kó wọṣọ kó máa lọlé àfẹ́ rálì ẹ rí pé GTB gan ọmọ ṣetán ọmọ gbẹbẹ́ gbogbo wa yẹ ẹni orí yóò dilé. ẹ gbọ́ mi kátẹ̀ wá sọ pé òkun àtọ̀sà kò jìnnà sọ́dọ̀ wa kátẹ̀ sọ pé mo fẹ́ gbàdúgbò ibẹ̀ sí Badagry gàrí tólúwẹ̀ bá ọ̀rá bùdá ní kó máa ju lórí ọkọ̀ ojú omi torí ebi ń pa àwọn ẹja tó wà ní odò náà lọ́wọ́ wọ́n bá jábàdì gàrí gbà àfàmọ̀ kébí má palúwẹ̀ sórí ọkọ̀ ojú ẹjọ́ a ò fẹ́ rálì ẹ rí pé èmi ò bá wọn ṣe rálì pé nǹkan wọn
iṣẹ́ la oorun là ní sùn à meet up bó jẹ́ ká jẹun ẹ̀kan láàrin oṣù mẹ́ta a ní complain. ẹni kí very dark man ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́yẹ wojú mi ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá nú ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹ ti ọmọ yẹn bọ́ síta ẹ̀ ní rí jàǹbá ayé ẹ̀ ní rí wàhálà àwọn ọmọ ti bí àwọn ọmọ yẹn olórí wọn ti gbé bẹ́ẹ̀ wọ́n ti draft gbogbo planning ṣe rí very dark man tó bá yẹ kó sọ̀rọ̀ jẹnu lọ ẹni ó wù kẹ́ ẹni ó ṣe báyìí ẹ fọ́ létí mẹ́rin kó máa lọ àwọn ọmọ yẹn kò sí ní tó a fẹ́ fi dá wọn dúró báyìí o kò sí àbí ṣé màá ní kí very dark man wà ń bẹ̀ ni mi lè ní kó wà ń bẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ rí tó dìde ń sìn ẹ tí ìrérò ń gbà tí kí lorúkọ ẹ o Mohbad ẹ rérò o ṣe rí àwọn tó jẹ́ ọ̀tá ọmọ yẹn àwọn gangan ló fẹ́ dá wàhálà lẹ̀ báyìí ó ti ẹ̀yin bàbá wo ẹgbẹ́ ẹlẹ́yẹ wojú tèmi ná ẹ̀yin bàbá mi ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá káti ẹ̀ sọ wípé àwọn ti nọ́ọ̀tì ògbédè mi àwọn ti Ìgbò wọn ògbédè mi káwọn ọmọ ètò bẹ̀rẹ̀ Monday mbo ládùúgbò tí ìyàwó àtọmọ yín ibo náà wà ẹ dẹ̀ mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ gbogbo kárọ̀tì Shoprite gbogbo apple ibẹ̀ náà máa kọ́kọ́ lọ àti tí ò rí TV wò ibẹ̀ náà máa ti kọ́kọ́ lọ ṣá TV èmi ò kú ní nǹkan tán fẹ́ gbé wọn ò lè wọlé èsì wọn ò dẹ̀ lè jẹ ilẹ̀ ńlẹ̀ kò yẹ yín ẹ wojú tèmi ṣe rí ọmọ ṣe tán ọmọ gbébẹ́ ọmọ ti bí ẹ mọ̀ pé kì í ṣe èèyàn wa ẹ mọ̀ pé kò ń ṣara wa ẹ mọ̀ ṣe rí èmi mọ̀ tí mò ń sọ ẹ wá